ìgbà àkọ́kọ́ Yínká Quadri sọ̀rọ̀ ṣàlàyé ohun tí Ògògó sọ fún un ní ilé ìwòsàn ṣáájú kí ó tó jáde láyé. Ẹ padà o, Olúbàdàn ò faramọ́ ẹgbẹ́ òṣèlú kankan, gbogbo olóṣèlú àti ẹgbẹ́ òṣèlú ní ti ọba. Olúbàdàn sọ̀rọ̀ tako ìròyìn tó ní ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ọ̀rọ̀ oyè Àwùjalẹ̀ tún gbọ̀nà mìíràn yọ o fún bí agboolé Fúsẹ̀ngbùwà ṣe wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn àtàwọn afọbajẹ lọ sílé ẹjọ́. Tẹ́ ẹ bá rí mi pé mo ṣàtìlẹ́yìn fún olóṣèlú, mo ń ṣiṣẹ́ kórí òkèlè mi ó lè pọn ni o. Rónkẹ́ Òṣòdì Òkè ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí gbòòrò ayé. Oyètọ́lá tako ìṣẹ̀lẹ̀ ìkọlù gbogbo tó ń wáyé lọ́sùn o. Ó ké sí iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn àjọ aláàbò míì pé kí wọ́n gbé ìgbésẹ̀ kíákíá láti dáàbò bo ẹ̀mí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìbànújẹ́ ńlá ni kí májèsín tójú òbí rọ̀run o. Iná sọ nílé ìwòsàn àwọn ọmọdé, ọmọ ìkókó 14 jóná mọ́lé ní Pakistan. Lẹ́yìn ọ̀pọ̀ awuyewuye fífi ipá sọ Jennifer ọmọ ọdún 16 di ẹlẹ́sìn mùsùlùmí ní Bauchi, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà padà yọ̀ǹda Jennifer fún àwọn ẹbí rẹ̀. Wike yáwó fún olú ìlú FCT Abuja láìsí ìbọwọ́lù ilé ìgbìmọ̀ asòfin National Assembly níbẹ̀. Sẹ́nẹ́tọ̀ Kingibe ló fẹ̀sùn kàn bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Fún ìgbà àkọ́kọ́ Yínká Quadri sọ̀rọ̀ ṣàlàyé ohun tí Ògògó sọ fún un ní ilé ìwòsàn ṣáájú kí ó tó jáde láyé. Gbajúmọ̀ àgbà òṣèrékùnrin Yínká Quadri tí ó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ àti ẹni tí ó súnmọ́ Ògògó jùlọ ti ṣàlàyé ohun tí Ògògó sọ fún un ní ilé ìwòsàn ní wákàtí díẹ̀ kí ó tó kú. Gẹ́gẹ́ bí ìròyìn ikú gbajúmọ̀ òṣèrékùnrin náà, Ògògó ni a gbọ́ pé ó kú látàrí àìsàn jẹjẹrẹ tó ti dé ìpele 4 ní ọjọ́ àìkú Sunday. Wọ́n sì sin sí ìlú rẹ̀ ní agbègbè Ìlaró ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ kejì. Lásìkò ètò ìsìnkú Ògògó, Yínká Quadri barajẹ́ púpọ̀. Ó sunkún níbi ìsìnkú Ògògó débi tí ó lápẹ̀rẹ̀. Àmọ́ ní báyìí, Yínká ti ṣàlàyé ohun tí Ògògó sọ fún un ní wákàtí díẹ̀ kí ó tó kú. Nígbà tí Yínká Quadri ń sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, ó ṣàpèjúwe Ògògó gẹ́gẹ́ bí arákùnrin ìbejì rẹ̀ tó wá láti ọ̀run. Ó ní, mo ti máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà pé àwa méjèèjì jẹ́ ìbejì láti ọ̀run, ṣùgbọ́n àwọn ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wa. Nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó fi sójú òpó Instagram ní ọjọ́rú Wednesday, Yínká sọ pé Ògògó sọ fún un ní wákàtí díẹ̀ kí ó tó kú pé kí òun má sunkún torí pé kò sí ohun búburú tó máa ṣẹlẹ̀ sí òun. Yínká sọ pé òun ò ní láì gbàgbé ìgbà ìkẹyìn tí òun rí Ògògó ní ilé ìwòsàn gbẹ̀yìn. Ó ní ó dùbúlẹ̀ sórí ibùsùn aláìsàn nígbà tí òun rí i. Yínká lóun ò lè dá omijé òun dúró tóun bá tẹnubọ àjọṣepọ̀ àti ọ̀rọ̀ àjọsọ àwọn. Ó ní nílé ìwòsàn lọ́jọ́ náà, ó wo òun ó sì sọ pé Yínká má sunkún mọ́, kò sí ohun búburú tó máa ṣẹlẹ̀ sí mi. Mo sì dáhùn pé bẹ́ẹ̀ ni àmì. Ó ní ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn náà, ó ní kí òun ó fún un ní omi inú ìgò mu, omi tó wà lórí tábìlì. Ó ní òun fún un ní omi náà, ó sì mú. Lẹ́yìn rẹ̀ ó wo òun, ó sì sọ pé Yínká, ṣé o rí i pé mo mu omi náà dáadáa? Kódà òun ti jẹun ní òwúrọ̀ òní. Ó ní tí ó bá dàbí irọ́ ní kí òun pe dókítà jẹ́rìí sí i bóyá òun jẹun ní òwúrọ̀ ọjọ́ náà tàbí bẹ́ẹ̀ kọ́, tí àwọn dókítà náà sì fìdí rẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ ni. Ní àkókò náà, òun sọ pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run torí pé ìrètí àti ìgbàgbọ́ òun túbọ̀ lágbára sí i. Àmọ́ àwọn dókítà gba àwọn nímọ̀ràn pé kí àwọn túbọ̀ múra sí gbígba àdúrà. Ẹ padà o, Olúbàdàn ò faramọ́ ẹgbẹ́ òṣèlú kankan, gbogbo olóṣèlú àti ẹgbẹ́ òṣèlú ní ti ọba. Olúbàdàn sọ̀rọ̀ tako ìròyìn tó ní ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ti fi àìdùnnú rẹ̀ léde lórí àwọn ìròyìn kan tó lọ ní ìgboro tó mìlú títì pé òun ti ń ṣe òṣèlú, òun ti faramọ́ òṣèlú púpọ̀ àti pé ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC lòún gbèrú. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn náà Ọba Ládọjà ti wá ní káwọn èèyàn yéé sọ bẹ́ẹ̀ mọ́ o. Ó kìlọ̀ fún àwọn akọ̀ròyìn èké oníròyìn ẹlẹ́jẹ̀ tó ń gbé irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ kiri kí wọ́n jáwọ́ nínú rẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè fojú winá òfin. Agbẹnusọ kábíyèsí Olóyè Adéṣọlá Olóko ló fi ìkìlọ̀ náà léde lórúkọ kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lẹ́yìn àbẹ̀wò alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC Nentawe Yewada sí ààfin ọba nílẹ̀ Ìbàdàn. Ó ní àbẹ̀wò Yewada alága ẹgbẹ́ òṣèlú APC sí ààfin Olúbàdàn kò ní nǹkan ṣe nípa òṣèlú. Ó ní àbẹ̀wò kò sẹ́yìn bó ṣe lọ sí Ìbàdàn
láti lọ gba àmì ẹ̀yẹ tí fásitì fún un níbẹ̀ tí yóò sì tẹ̀lé ọ̀rọ̀ Yorùbá tó ní a kì í kọjá níwájú ilé ọba ká má kí ọba. Ó ní bí alága ẹgbẹ́ òṣèlú APC náà ṣe máa ń ṣe ní gbogbo ibi tí ó bá lọ nìyẹn tí kábíyèsí Olúbàdàn náà sì gbà láàyè láti dé bá òun lálejò pẹ̀lú àwọn ìgbìmọ̀ rẹ̀ tí yóò sì sọ fún Olúbàdàn pé ọ̀kan lára àwọn fásitì tó wà ní Ìbàdàn ló fún òun ní àmì ẹ̀yẹ tí òun sì wòye pé ó yẹ kí òun ṣàbẹ̀wò sí Olúbàdàn. Akọ̀wé ààfin Olúbàdàn náà wá sọ pé àwọn akọ̀ròyìn gbomi ẹ̀kọ́ akọ̀ròyìn kéékèèké kan wá ń kọ ìròyìn pé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń tàbùkù òun. Ó ní ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ló kún orí ayélujára báyìí tí wọn kò kàwé tàbí kọ́ iṣẹ́ akọ̀ròyìn. Irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ló ń kọ ìranù nínú àwọn ìròyìn kiri. Olóko wá kìlọ̀ fún àwọn akọ̀ròyìn bẹ́ẹ̀ kí wọ́n jáwọ́ nínú kíkọ ìròyìn kò bá kúngbé nípa Olúbàdàn bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò jẹ iyán wọn ní iṣu. Lẹ́yìn náà ló gba àwọn akọ̀ròyìn níyànjú láti dẹ́kun àti máa gbé ìròyìn jáde láì kọ́kọ́ ṣe ìwádìí wọn dáadáa láti mọ òótọ́ ohun tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. Ọ̀rọ̀ oyè Àwùjalẹ̀ tún gbọ́nà mìíràn yọ fún bí agboolé Fúsẹ̀ngbúwà ṣe wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn àtàwọn afọbajẹ lọ sí ilé ẹjọ́. Bí iná ò bá tán láṣọ ẹ jẹ́ kí tán lè kanna bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí ní ti ọ̀rọ̀ oyè Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú. Lọ́wọ́ báyìí àwọn agboolé ẹbí Fúsẹ̀ngbúwà tí ipò ọba Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú kàn nílùú Ìjẹ̀bú Òde ni wọ́n ti wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn afọbajẹ lọ síwájú ilé ẹjọ́. Kò sí nǹkan méjì tí a gbọ́ pé ó fa ìgbésẹ̀ náà bí kò ṣe bí ìjọba ìpínlẹ̀ náà ṣe gbẹ́sẹ̀ lé gbogbo ètò yíyan ọba tuntun fún Akílẹ̀ Ìjẹ̀bú lẹ́yìn ìpapòdà ọba Síkírùláì Káyọ̀dé Adétọ̀nà lọ́dún tó kọjá. Ilé ẹjọ́ gíga tó wà ní Ìjẹ̀bú Òde ni àwọn mọ̀lẹ́bí náà wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn afọbajẹ lọ nínú ẹ̀sùn tí nọ́mbà rẹ̀ jẹ́ ACJ 149/2026 níbi tí wọ́n ti ń rọ ilé ẹjọ́ láti pàṣẹ fún ìgbìmọ̀ àwọn afọbajẹ láti bẹ̀rẹ̀ gbogbo ètò yíyan Àwùjalẹ̀ tuntun padà láì fi àkókò ṣòfò. Àwọn mọ̀lẹ́bí náà sọ pé àwọn fẹ́ kí ìgbìmọ̀ afọbajẹ bẹ̀rẹ̀ ètò yíyan Àwùjalẹ̀ tuntun padà kí wọ́n sì tètè parí rẹ̀ ní kíákíá. Bákan náà ni wọ́n tako bí àwọn ọlọ́pàá ṣe ti ààfin Àwùjalẹ̀ pa èyí tí wọ́n sọ pé kò sẹ́yìn àṣẹ ìjọba ìpínlẹ̀ Ògùn láti dá gbogbo ètò yíyan ọba tuntun náà dúró ṣáájú bí ẹ kò bá gbàgbé. Ẹ ó rántí pé ọjọ́ 13 oṣù keje ọdún 2025 ni ọba Adétọ̀nà wájà tó sì jẹ́ kí ipò Àwùjalẹ̀ tí í ṣe olórí ọba nílẹ̀ Ìjẹ̀bú ṣòfò. Ṣùgbọ́n lọ́jọ́ keje oṣù kejìlá ọdún 2025 ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde fi ìwé ránṣẹ́ sí àwọn olórí ẹbí Fúsẹ̀ngbúwà láti fi tó wọn létí pé àwọn ní ipò ọba kan ní ìbámu pẹ̀lú àyípo ipò náà àti ní ìbámu pẹ̀lú òfin jíjẹ oyè àti ọba nípìnlẹ̀ Ògùn èyí tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́dún 2021. Èyí náà ló sì fà á tí àwọn mọ̀lẹ́bí náà fi béèrè fífa ọmọ oyè kalẹ̀ fún ipò Àwùjalẹ̀ ìyẹn lọ́jọ́ 12 oṣù kìíní ọdún 2026. Ọjọ́ 14 gbáko ní ìpín kìíní nínú abala 14 nínú ìwé òfin náà fi sílẹ̀ láti fi parí gbogbo ètò fífa ọmọ oyè kalẹ̀. Ọmọ ọba àti ọmọ ọbabìnrin tí kò dín ní 95 ni wọ́n jáde síta yọgànboro pé àwọn fẹ́ gbégẹ̀ sí láti du ipò kan ṣoṣo ọ̀hún. Kódà tí àwọn olórí ẹbí ọ̀hún fi gbogbo orúkọ àti ìwé ẹ̀rí wọn ránṣẹ́ sáwọn afọbajẹ lọ́jọ́ 19 oṣù kìíní ọdún yìí. Ṣùgbọ́n ṣàdédé ni àwọn olórí ẹbí náà sọ pé àwọn ọlọ́pàá yabo ààfin Àwùjalẹ̀ tí wọn kò sì jẹ́ kí àwọn afọbajẹ wọlé láti tẹ̀síwájú ètò yíyan ọmọ oyè kankan. Lẹ́yìn náà ni àwọn alákòóso ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde gbé ìgbésẹ̀ láti dá gbogbo ètò yíyan ọba Àwùjalẹ̀ tuntun dúró pẹ̀lú onírúurú ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìwà mọ̀gòmọ̀gò àti gbígba àbẹ̀tẹ́lẹ̀ àjẹbánu. Nínú ìwé ẹ̀sùn náà tí àwọn mọ̀lẹ́bí gbé lọ síwájú ilé ẹjọ́ wọ́n ní àwọn ti tako ẹ̀sùn ìwà mọ̀gòmọ̀gò àti gbígba àbẹ̀tẹ́lẹ̀ nítorí pé kò sí ìwé tó ti ẹ̀sùn náà lẹ́yìn bí kò ṣe pé ọ̀rọ̀ ẹnu lásán ni. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìwádìí àwọn ọlọ́pàá àti iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kò fìdí àṣemáṣe náà múlẹ̀ lẹ́yìn àbájáde ìwádìí wọn. Ìwé ẹ̀sùn náà tún dárúkọ alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde Honorable Dáre Alébíoṣù ẹni tó pàṣẹ pé kí ètò yíyan ọmọ oyè bẹ̀rẹ̀ àti kọmíṣánná fẹ́tò ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ Honorable Ganiyu Hamzat. Àwọn olórí ẹbí náà fẹ̀sùn kan Hamzat wípé òun ló kọ̀wé ẹ̀sùn ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ Ògùn láti pé gbogbo àwọn afọbajẹ àti àwọn alẹ́nulọ́rọ̀ láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò.
wọ́n ń rọ ilé ẹjọ́ láti gbé àṣẹ kalẹ̀ wípé àbájáde gbogbo ètò àwọn olórí ẹbí náà fìdí múlẹ̀ àti pé àwọn afọbajẹ ní ìbámu pẹ̀lú abala 16 ìwé òfin oyè jíjẹ yan ọmọ oyè kan ṣoṣo kí wọ́n sì fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ìgbìmọ̀ ìṣàkóso ìpínlẹ̀ Ògùn. ìyẹn nìkan kọ́, wọ́n láwọn fẹ́ àṣẹ pé ìjọba ìpínlẹ̀ náà kò ní àṣẹ kankan lábẹ́ òfin láti dá ètò yíyan ọmọ oyè fún ipò ọba dúró àti pé kí ilé ẹjọ́ pàṣẹ pé kí àwọn afọbajẹ bẹ̀rẹ̀ ìgbìmọ̀ wọn padà lẹ́yìn ọjọ́ 7 ìdájọ́ náà láti parí gbogbo ètò yíyan ọmọ oyè fún ipò ọba náà. bákan náà ni wọ́n tún fẹ́ ìwé àṣẹ ìdánilọ́wọ́kọ́ láti má jẹ́ kí ìjọba ìpínlẹ̀ náà pẹ̀lú àwọn elétò ààbò dá sí gbogbo ìlànà wọn. ìgbìmọ̀ agbẹjọ́rò mọ̀lẹ́bí ọ̀hún tí Ọ̀túnba Olúṣẹ́gun Ọ̀táyẹmí léwájú rẹ̀ sọ pé ìwé òfin oyè jíjẹ nípìnlẹ̀ náà ṣàgbékalẹ̀ ìlànà láti orí gbígbà fọ́ọ̀mù, yíyan ọmọ oyè àti bíbu ọwọ́ lu ọmọ oyè, èyí tí wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé. wọ́n wá fi ìdájọ́ tí Menakaya v Menakaya àti Garba v University of Maiduguri tó wáyé láìpẹ́ ṣe àrítọ́ka sí nínú ẹ̀bẹ̀ wọn wípé kí ìdájọ́ òdodo lè wáyé. yàtọ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn, wọ́n tún dárúkọ gómìnà Dàpọ̀ Abíọ́dún, adájọ́ àgbà ìpínlẹ̀ náà, tó fi mọ́ ìgbìmọ̀ ìṣàkóso àti àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹjọ́ náà. tẹ́ ẹ bá rí mi pé mo ṣàtìlẹ́yìn fún olóṣèlú, mo ń ṣiṣẹ́ kórí òkèlè mi ó lè pọ́n ni o. Rónkẹ́ Òṣòdì Òkè ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ìgboro ayé. gbajúmọ̀ òṣèrébìnrin onítíátà Rónkẹ́ Òṣòdì Òkè ló ti di ẹni tí wọ́n ń jẹ lẹ́nu lórí ojú òpó ayélujára báyìí lẹ́yìn tí ó ṣàlàyé ohun tó lè mú kí ó kópa nínú ìpolongo ìbò fún àwọn olóṣèlú tàbí ṣe àfihàn ìtẹ́wọ́gbà wọn. gẹ́gẹ́ bí ìròyìn kan sì sọ, òṣèré náà sọ̀rọ̀ yìí nígbà tó farahàn nínú ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ìkànnì lórí ayélujára ìkànnì Africa A-List. nígbà tó ń bá àwọn olùgbọ́ rẹ̀ sọ̀rọ̀, Rónkẹ́ Òṣòdì ṣàlàyé nínú fídíò náà tó ti gbógun tì pé bí wọ́n bá rí i lọ́jọ́ iwájú pé ó ń dúró lẹ́gbẹ̀ẹ́ olóṣèlú kan, ohun tó máa ń fà á jùlọ ni àìní owó àti bí ó ṣe fẹ́ rí ohun tí yóò fi bójútó ara rẹ̀, kì í ṣe nítorí pé ó ní ìgbàgbọ́ tàbí ìfẹ́ kan gbòógì lórí òṣèlú àti olóṣèlú torí wọ́n kún fún ẹ̀tàn. Rónkẹ́ Òṣòdì gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ẹ̀yin ènìyàn mi, tí ẹ bá rí mi lọ́jọ́ kan tí mò ń dúró lẹ́gbẹ̀ẹ́ olóṣèlú ṣe ìpolongo fún, kí ẹ yá tètè mọ̀ pé Rónkẹ́ fẹ́ jẹun ni. òun wá ohun tí yóò fi gbé ara òun ró àti ohun tí yóò fi oúnjẹ sí orí tábìlì òun ni. ó ní kí àwọn èèyàn ó kíyèsí ọ̀rọ̀ òun dáadáa, kí wọ́n má lọ máa fojú olóṣèlú wo òun. ó ní gbogbo pípolongo òun fún olóṣèlú torí kí orí òkèlè òun ó lè pọn ni. ọ̀rọ̀ tí gbajúmọ̀ òṣèrébìnrin náà Rónkẹ́ Òṣòdì Òkè sọ yìí ló ti ń di awuyewuye tó sì ti fa ọ̀pọ̀ àríwísí nípa bí àwọn ènìyàn olókìkí nínú iléeṣẹ́ eré àti àṣà ní Nàìjíríà ṣe ń bá àwọn olóṣèlú àti àwọn olùdíje dupò òṣèlú ṣiṣẹ́, pàápàá jùlọ nípa ìpolongo ìbò. Oyètọ́lá tako ìṣẹ̀lẹ̀ ìkọlù gbogbo tó ń wáyé lọ́sùn o. ó ké sí iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn àjọ aláàbò míì pé kí wọ́n gbé ìgbésẹ̀ kíákíá láti dáàbò bo ẹ̀mí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. mínísítà fún ọ̀rọ̀ òkun àti ìṣúná Blue Economy Adégbóyèga Oyètọ́lá tí kò rojú sí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó ń wáyé lẹ́yìn ìdìbò àti lásìkò ìdìbò tó ń fa ìpàdánù ẹ̀mí àwọn ènìyàn ní àwọn apá ibì kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ó wá ké sí ọlọ́pàá àti àwọn àjọ aláàbò pé kí wọ́n gbé ìgbésẹ̀ tó lágbára láti mú àlàáfíà àti ààbò padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Oyètọ́lá tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ náà sọ èyí nínú àbájáde kan tí olùdámọ̀ràn pàtàkì rẹ̀ Bọ́lájí Akínọlá fọwọ́ sí ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 26. ó ṣàpèjúwe ìkọlù sí àwọn olùgbé ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ìkọlù tó burú jáì sí àlàáfíà, àṣà àti ogún ìjọba ìbílẹ̀ àti àwọn iye ìjọba tiwantiwa àwọn ará Ọ̀ṣun. mínísítà náà tẹnumọ́ pé kò sí ìfẹ́ ọ̀nà òṣèlú tàbí èrè owó tó lè jẹ́ ìdí tó tó láti pàdánù ẹ̀mí ènìyàn. ó wá ké sí gbogbo àwọn tó ní ìpinnu nínú ọ̀ràn náà pé kí wọ́n kọ ìwà ipá sílẹ̀ kí wọ́n sì gba ìjíròrò gẹ́gẹ́ bí ọ̀nà láti yanjú èdè àìyedè. gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òṣèlú gbọ́dọ̀ jẹ́ ohun èlò fún ìdàgbàsókè, kì í ṣe ohun tó yẹ kí ó máa fa ìtàjẹ̀ sílẹ̀. ó wá bá àwọn ẹbí àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn kẹ́dùn. ó sì gba àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn àjọ aláàbò míì níyànjú láti gbé ìgbésẹ̀ tó lágbára láti mú àlàáfíà padà kí wọ́n sì dáàbò bo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun
pàápàá jùlọ ní àwọn agbègbè tí ìwà ipá ti ń ṣẹlẹ̀. Bákan náà ló tún ké sí àwọn àjọ aláàbò pé kí wọ́n fi àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ogun tó tó sí àwọn ibi tí ewu ti pọ̀ sí, kí wọ́n gba àwọn ààyè gbogbo ènìyàn padà lọ́wọ́ àwọn ọ̀daràn, kí wọ́n sì rí dájú pé àwọn tó wà lẹ́yìn ìpànìyàn àti àwọn ìwà ipá míì kí wọ́n sì mú wọn kíákíá, kí wọ́n sì dojúkọ ìdájọ́ òdodo. Gómìnà tẹ́lẹ̀rí náà tún bẹ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n fi àlàáfíà àti ìfarabalẹ̀ sí ipò àkọ́kọ́. Ó kìlọ̀ pé kò yẹ kí ìdàgbàsókè àti àsìkí Ọ̀ṣun di ẹbọ sí àwọn ohun tí ó jẹ́ ti òṣèlú tàbí èrè owó. Ó tún sọ pé òun sì dúró ṣinṣin lórí ìpinnu rẹ̀ láti rí àlàáfíà, ààbò àti ìdàgbàsókè ní ìpínlẹ̀ náà. Ó sì ké sí àwọn ará ìpínlẹ̀ náà láti ṣiṣẹ́ pọ̀ láti dáàbò bo orúkọ rere Ọ̀ṣun gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tó ní ìwà ọmọlúàbí, iṣẹ́ ajé àti àwọn iye ìjọba tiwantiwa. Ẹ̀wẹ̀, ìròyìn kan tí ẹ̀ka ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀ṣun gbé jáde ti fẹ̀sùn kan ìjọba gómìnà Adémọ́lá Adélékè pé ó rán àwọn ọ̀dọ́kùnrin tí wọ́n fura sí pé wọ́n wà lẹ́yìn ìkọlù ìwà ipá ní Ìkirè. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní Òṣogbo, alága Ọ̀ṣun APC Media Cluster Olúwafúnṣọ́ Fágbóǹgbè sọ pé aáwọ̀ náà bẹ̀rẹ̀ nígbà tí àwọn ọ̀dọ́kùnrin tí wọ́n fura sí pé wọ́n ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú Accord gbé ìkọlù ìwà ipá kalẹ̀ láti fi agbára gba ibùdókọ̀ kan nílùú Ìkirè. Àmọ́ ní tiẹ̀, alága ẹgbẹ́ òṣèlú Accord ní Ọ̀ṣun Victor Akande nígbà tó ń dẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà rú nínú àtẹ̀jáde kan fẹ̀sùn kan DPO Divisional Police Station ti Ìrèwọlé Bámidélé Ọlásọ̀nà pé òun ló ṣètò ìwà ipá náà ṣe kọlù sáwọn èèyàn ibùdókọ̀ ìlú Ìkirè. Akande sọ pé kò sí aáwọ̀ tàbí ìjà kankan ní ọgbà ọkọ̀ náà nígbà tí DPO ọ̀hún fẹ̀sùn kan àwọn èèyàn kan wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí yìnbọn. Ó fẹ̀sùn kan DPO náà pé ó hùwà lọ́nà tí kò bófin mu àti láìsí ìdí tó ṣe kedere. Wọ́n ní òun lágbódegbà fún ìwà ipá ìṣẹ̀lẹ̀ ìkọlù lásìkò ìdìbò àti lẹ́yìn ìdìbò tí wọ́n sì láwọn fura sí pé bíi pé ó ti gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ìbànújẹ́ ńlá ni kí májèsí tójú òbí rọ̀run. Iná sọ nílé ìwòsàn àwọn ọmọdé, ọmọ ìkókó 14 jóná mọ́lé ní Pakistan. Ìyá. Àwọn ọmọ ìkókó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí bíi 14 ni wọ́n ti jóná mọ́lé nígbà tí ìjàmbá iná kan sọ ní ilé ìwòsàn ńlá kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Pakistan Institute of Medical Sciences PIMS ní ìlú Islamabad lórílẹ̀‐èdè Pakistan. Agbẹnusọ fún ilé ìwòsàn náà dókítà Neza Jalil ṣàlàyé fún BBC News pé àwọn ọmọdé jòjòló náà wà lára àwọn ọmọ 15 tó wà nínú wọ́ọ̀dù àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ní ilé ìwòsàn náà lásìkò tí iná náà sọ. Àwọn adóòlẹ̀mí ti ṣàlàyé pé èèyàn 19 ni wọ́n dóòlẹ̀mí wọn nínú ìjàmbá iná náà. 10 nínú wọn jẹ́ obìnrin, ọmọdé 7 àti ọkùnrin 2. Ìròyìn náà tí a rí níkànnì BBC sọ pé àwọn aláṣẹ ilé ìwòsàn náà ń sọ pé inú ẹ̀rọ amúlétutù ni iná náà ti kọ́kọ́ sọ, èyí tí afẹ́fẹ́ ìgbẹ́mìíró oxygen tí àwọn aláàárẹ̀ máa ń lò níbẹ̀ sì tún ràn án lọ́wọ́ láti mú kí iná ọ̀hún fẹ̀jú sí i. Ohun tí mínísítà fún ètò ìlera lórílẹ̀‐èdè Pakistan Mustapha Kamal sọ ni pé àwọn ọmọ ìkókó tó wà nínú wọ́ọ̀dù tí iná náà ti ṣọṣẹ́ jùlọ jẹ́ àwọn tó wà nínú irinṣẹ́ tí wọ́n ń gbé àwọn ọmọ kògbókògbó sí incubator tàbí àwọn tí wọ́n ń fún ní afẹ́fẹ́ ìgbẹ́mìíró oxygen. Gẹ́gẹ́ bí àlàyé tí alukoro ilé ìwòsàn náà ṣe fún iléeṣẹ́ ìròyìn The Dan, dókítà kan gan ló dóòlà ẹ̀mí ọmọ ìkókó kan ṣoṣo tó yè lásìkò ìjàmbá iná ọ̀hún. Ìjàmbá iná náà bẹ́ sílẹ̀ ní àjà kẹta ilé ìwòsàn ọ̀hún níbi tí wọ́ọ̀dù àwọn obìnrin àtàwọn ọmọdé wà. Ilé ìwòsàn PIMS jẹ́ ọ̀kan lára àwọn ilé ìwòsàn tó tóbi jùlọ ní olú ìlú orílẹ̀-èdè Pakistan. Ibùsùn 116 ló wà ní ẹ̀ka ìlera ọmọdé àti aláboyún ní ilé ìwòsàn náà gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n fi sí ojú òpó ayélujára wọn. Ọdún 1885 ni wọ́n dá ilé ìwòsàn náà sílẹ̀. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó lé ní 52 ni wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀. 600 ibùsùn ló wà nínú ilé ìwòsàn náà fún àwọn aláìsàn tí ó sì tún jẹ́ pé àwọn èèyàn tó lé ní 5,000 ni wọ́n lágbára láti dá lóhùn. Ní iwájú ilé ìwòsàn ńlá náà ńṣe ni omijé ẹkún àti ìbànújẹ́ ọkàn gba agbègbè náà kan. Ńṣe làwọn ikọ̀ agbófinró ọlọ́pàá mójútó ìloro tó
tó wọ ilé ìwòsàn náà tí àwọn ọkọ̀ panápaná sì wà káàkiri. Bẹ́ẹ̀ ni àwọn gíláàsì fèrèsé gbogbo fọ́ káàkiri ilẹ̀. Àwọn òbí àti ẹbí tí wọ́n ti pàdánù àwọn ọmọ ìkókó wọn ń sunkún ní apá kan wọ́ọ̀dù níbẹ̀. Arákùnrin kan tilẹ̀ sọ fún àwọn oníròyìn pé ọmọ òun tó jẹ́ ọmọ ọjọ́ mẹ́ta pẹ̀lú kú nínú ìjàmbá iná náà. Ó ní Ifza Walid wà nínú ilé ìwòsàn náà pẹ̀lú àbúrò ìyàwó rẹ̀ obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ kí iná ọ̀hún tó bẹ̀rẹ̀. Yàrá ajélé-ó-sinmi tó wà ní ọ̀gangan òdì kejì yàrá tí iná ti bẹ̀rẹ̀ ni wọ́n wà nígbà tí iná sọ. Ó ní nǹkan bíi agogo 6 òwúrọ̀ ní orílẹ̀-èdè náà ní òun ṣàdédé gbọ́ igbe ìròyìn tí àwọn sì kọ́kọ́ rò pé bóyá èèyàn kan kú ni, ṣùgbọ́n nígbà tí wọ́n rí èéfín ni wọ́n sáré gbé ọmọ tí wọ́n sì sáré jáde. Àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè Pakistan sọ wípé àwọn ọmọdé jòjòló tó kú nínú ìjàmbá iná náà jóná púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ wípé àyẹ̀wò ìgbàlódé DNA ni wọn yóò lè fi dá kálukú wọn mọ̀. Wọ́n ní lẹ́yìn tí wọ́n bá ṣe àyẹ̀wò DNA tán ni wọ́n tó lè gbé òkú fún ọ̀kọ̀ọ̀kan àwọn òbí wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ṣe àlàyé yìí ní ìdáhùn sí ìpè àwọn òbí pé kí wọ́n gbé òkú àwọn ọmọ wọn fún wọn ní kíákíá. Ìròyìn kan jáde pé bóyá títìpa ní ilẹ̀kùn yàrá wọ́ọ̀dù àwọn ọmọ tuntun náà wà tó fi mú kí ó di ìṣòro fún dídòòlà wọn lásìkò tí ìjàmbá iná náà ṣẹlẹ̀. Àmọ́ ṣá, ọ̀gá àgbà ilé ìwòsàn náà Rana Imran Skandar ṣàlàyé pé kò rí bẹ́ẹ̀. Ó ní kì í ṣe títìpa ní ilẹ̀kùn náà wà, àmọ́ àwọn fi àwọn ẹ̀ṣọ́ síbẹ̀ láti máa mójútó. Ó ní ìgbésẹ̀ yìí wá láti lè máa dáàbò bo àwọn ọmọ ìkókó tó wà níbẹ̀ kí àwọn oníṣẹ́ ibi kankan má ráyè rápálá lọ jí wọn gbé. Eléyìí tó ní irúfẹ́ rẹ̀ ti ṣẹlẹ̀ rí láwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba lórílẹ̀-èdè náà. Ààrẹ orílẹ̀-èdè Pakistan Asif Zardari náà ti wá ṣàlàyé pé gbogbo àwọn tó bá ní í ṣe pẹ̀lú ìjàmbá iná náà ni wọn yóò ṣàwárí wọn tí wọn yóò sì fi wọn jófin. Bákan náà ni ó bá àwọn tí yóò fọ́ṣẹ̀ nínú ìjàmbá iná náà dárò. Ó ní ìbànújẹ́ ọkàn gbáà tí àdánù rẹ̀ kò ṣeé fẹnu sọ ní ikú àwọn ọmọ tuntun jòjòló aláìlẹ́sẹ̀ lọ́rùn náà jẹ́. Lẹ́yìn ọ̀pọ̀ awuyewuye fífi ipá sọ Jennifer ọmọ ọdún 16 di ẹlẹ́sìn mùsùlùmí ní Bauchi, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà padà yọ̀ǹda Jennifer fún àwọn ẹbí rẹ̀. Ìtúsílẹ̀ Jennifer ọ̀hún wáyé lẹ́yìn ọ̀pọ̀ awuyewuye tó súyọ tó ti mú kí àwọn òbí rẹ̀ takú sí Bauchi láti gba ọmọ wọn padà. Àṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti wá ṣe bẹ́ẹ̀ tú Jennifer Joseph, ọmọbìnrin Kristẹni ọmọ ọdún 16 láti ìpínlẹ̀ Adamawa sílẹ̀ tí wọ́n sì fi lé àwọn òbí rẹ̀ lọ́wọ́ lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí ó lò látìmọ́lé. Gẹ́gẹ́ bí ìròyìn náà tí a gbọ́, wọ́n rí ọmọbìnrin náà Jennifer nílùú Bauchi tí wọ́n sì gbé lọ sí àgọ́ ọlọ́pàá níbi tí ó ti sọ fún wọn pé láti Adamawa ni òun ti wá pé ìyá àgbà àwọn yí òun padà láti máa ṣe ẹ̀sìn mùsùlùmí tí ọ̀rọ̀ náà sì di awuyewuye. Lẹ́yìn náà ni àwọn òbí rẹ̀ yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá fún ìyọ̀ǹda ọmọ wọn. Lọ́jọ́ Ajé Monday, lẹ́yìn àwọn ìpàdé àti ìjíròrò pẹ̀lú àwọn olùkópa nínú ọ̀ràn náà ni àṣẹ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi yọ̀ǹda rẹ̀ fún àwọn òbí rẹ̀. Ọ̀pọ̀ ìròyìn lórí ọ̀rọ̀ ọmọbìnrin náà ló di àríyànjiyàn tó kan àwọn òbí rẹ̀ kan ìjọ Bisara Dole Christian Ministry àti ẹgbẹ́ Dàwà kan nípínlẹ̀ Bauchi. Reverend Mohammed ti ìjọ The Gospel of Christ Must Be Preached International Ministry tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bisara Dole jẹ́rìí sí pé wọ́n ti tú Jennifer sílẹ̀ fún àwọn òbí rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Síbẹ̀, Mohammed sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ti dá Reverend Badamosi tó jẹ́ òṣìṣẹ́ kan ní iléeṣẹ́ Bisara Dole lẹ́bi lórí ẹ̀sùn náà pé ó ṣe ìwà ìtọ̀ sí Jennifer nígbà tó ń bá rìn láti ilé ẹbí rẹ̀ ní Adamawa lọ sí Bauchi. Mohammed kọ ẹ̀sùn náà pé kò ní ẹ̀ṣẹ̀ ńlẹ̀, ó sì tẹnumọ́ pé ó yẹ kí àwọn aláṣẹ ṣe ìwádìí tó péye lórí ọ̀ràn náà. Àríyànjiyàn lórí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí fojú hàn lẹ́yìn tí ìyá Jennifer, Saratu Daniel láti ìjọba ìbílẹ̀ Ganye ní ìpínlẹ̀ Adamawa bẹ̀ àwọn aláṣẹ pé kí wọ́n ran òun lọ́wọ́ láti gba ọmọ rẹ̀ padà. Ó fẹ̀sùn kàn wọ́n pé wọ́n ti mú ọmọ rẹ̀ lọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fi ipá mú un láti tẹ̀lé ẹ̀sìn Islam. Saratu sọ pé wọ́n ti fi Jennifer mọ ojú ọ̀nà ẹ̀sìn Islam lásìkò tí ó ṣe àbẹ̀wò sí ẹbí wọn kan ní Bauchi. Ó ní lẹ́yìn náà ni òun mú ọmọ òun
lọ sí iléeṣẹ́ àtúnṣe tí ìjọ Kristẹni Bisara Dole ní Bauchi fún ìrànlọ́wọ́. Ìyá náà tún sọ pé ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abubakar, ẹni tí ó sọ pé ó fi ara rẹ̀ hàn ní iléeṣẹ́ náà gẹ́gẹ́ bí ẹni tó ti di Kristẹni, ló mú Jennifer kúrò níbẹ̀ tí ó sì gbé lọ sí ẹgbẹ́ Dàáwà láìsí ìfọwọ́sí ẹbí rẹ̀. Ẹbí Jennifer wá lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi. Èyí ló mú kí ìwádìí àti ọ̀pọ̀ ìjíròrò bẹ̀rẹ̀ láàrin àwọn tó lọ́wọ́ nínú ọ̀ràn náà. Ìròyìn sọ ṣáájú pé àwọn òbí Jennifer ti rin ìrìn àjò láti Adamawa lọ sí Bauchi lẹ́yìn tí ọlọ́pàá pè wọ́n tí wọ́n sì retí láti gba ọmọ wọn padà sílẹ̀. Gẹ́gẹ́ bí ẹbí náà sì sọ, kọmíṣánná ọlọ́pàá ti kọ́kọ́ pàṣẹ pé kí wọ́n fi Jennifer lé àwọn òbí rẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n ìlànà náà dáwọ́ dúró lẹ́yìn tí àwọn aṣojú ẹgbẹ́ Dàáwà tako ìpinnu náà. Ọlọ́pàá wá fi Jennifer sí abẹ́ àbójútó Bauchi State Agency for Orphans and Vulnerable Children BASOVCA fún ìgbà díẹ̀ tí wọ́n sì ń bá a jíròrò lórí ọ̀ràn náà. Ńṣe lọ̀ràn náà tún yí padà ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kẹjọ nígbà tí àwọn aṣojú àwọn òbí Jennifer, Bisara Dole àti ẹgbẹ́ Dàáwà pàdé ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi. Bisara Dole fẹ̀sùn kàn pé wọ́n mú Jennifer lọ sí ibi tí wọn kò sọ fún ẹnikẹ́ni di wákàtí kan kí wọ́n tó mú wá sí ìpàdé náà, tí wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ó yàn láàrin àwọn òbí rẹ̀ àti ẹgbẹ́ Dàáwà. Iléeṣẹ́ náà sọ pé Jennifer yan ẹgbẹ́ Dàáwà, èyí tó mú kí àwọn ènìyàn béèrè bóyá ó yẹ kí ọmọ ọdún 16 kan wà ní ipò tí yóò fi yàn láàrin àwọn òbí rẹ̀ àti ẹgbẹ́ ẹ̀sìn nínú ọ̀ràn àbójútó ọmọ tí kò tí ì dàgbà jù. Ṣùgbọ́n ọlọ́pàá kọ ẹ̀sùn náà pé wọ́n béèrè pé kí Jennifer yàn láàrin àwọn òbí rẹ̀ àti ẹgbẹ́ Dàáwà. Agbẹnusọ ọlọ́pàá SP Nafiu Habib sọ fún àwọn oníròyìn pé ipa tó ní nínú ìpàdé náà kì í ṣe láti ṣe ìwádìí, ṣùgbọ́n láti gba àwíjàre lọ́wọ́ àwọn ẹgbẹ́ tó wà nínú ọ̀ràn náà àti láti mọ̀ bí àṣẹ ọlọ́pàá ṣe lè bá àwọn oníròyìn ṣiṣẹ́ lórí ọ̀ràn náà. Habib sọ pé ohun tí òun béèrè lọ́wọ́ Jennifer ni pé tí wọ́n bá tú òun sílẹ̀ ṣé yóò fẹ́ máa gbé pẹ̀lú ìyá rẹ̀ tàbí ìyá àgbà rẹ̀. Ó tún kọ̀ pé òun dá ẹnikẹ́ni dúró láti sọ èrò rẹ̀. Ó sì ṣàlàyé pé ìpàdé náà kì í ṣe ìpàdé ìwádìí. Ọ̀rọ̀ náà tún gba ibòmíràn yọ lẹ́yìn tí wọ́n dá Reverend Badamasi dúró. Gẹ́gẹ́ bí Reverend Muhammed ṣe sọ, wọ́n dá òṣìṣẹ́ Bisara Dole náà dúró lórí ẹ̀sùn pé ó ṣe ìwà ìtọ̀ sí Jennifer nígbà tó ń bá a rìn láti Adamawa lọ sí Bauchi nínú ọkọ̀ èrò. Muhammed kọ ẹ̀sùn náà sílẹ̀, ó pè ní ẹ̀rìnjẹ. Ó sì sọ pé iléeṣẹ́ náà kò ní jẹ́ kí irú ẹ̀sùn bẹ́ẹ̀ dá iṣẹ́ wọn dúró. Ó sọ pé kò tí ì lè fìdí àwọn ẹ̀rí tó yí ìdádúró Badamasi ká tàbí ẹ̀sùn tí wọ́n fi kàn múlẹ̀ láìsí ìwádìí. Pẹ̀lú bí wọ́n ṣe ti tú Jennifer sílẹ̀ fún àwọn òbí rẹ̀, ọ̀pọ̀ èèyàn ló ti ń kíyèsí bí àbójútó rẹ̀ yóò ṣe rí, àwọn ẹ̀sùn tó wà lórí ìdámọ́ ẹ̀sìn rẹ̀ àti àwọn ẹ̀sùn mìíràn tó jáde nípa àríyànjiyàn. Ọ̀ràn náà ti fa wàhálà púpọ̀ nítorí pé ọmọ kékeré kan ni ó wà ní àárín àríyànjiyàn tó kan ẹbí rẹ̀ àti àwọn ẹgbẹ́ ẹ̀sìn tí gbogbo àwọn ẹgbẹ́ náà sì ń sọ oríṣiríṣi èrò wọn nípa ààbò rẹ̀, ẹni tó yẹ kí ó máa bójútó àti ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀sìn. Wike yáwó fún olú ìlú FCT Abuja láìsí ìbuwọ́lù ilé ìgbìmọ̀ asòfin National Assembly níbẹ̀. Sẹ́nẹ́tọ̀ Kingibe ló fẹ̀sùn kàn bẹ́ẹ̀. Sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú ẹkùn ìdìbò olú ìlú ilẹ̀ Nàìjíríà Federal Capital Territory FCT l'Abuja, Sẹ́nẹ́tọ̀ Ìrètí Kingibe ti fẹ̀sùn kan mínísítà fún olú ìlú FCT Abuja Nyesom Wike pé ó ti yá àwọn òbítíbitì owó fún olú ìlú l'Abuja láìsí ìfọwọ́sí ilé ìgbìmọ̀ asòfin National Assembly níbẹ̀. Sẹ́nẹ́tọ̀ Kingibe sọ èyí ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday nígbà tó ń bá Channels Television sọ̀rọ̀ lórí ètò Political Paradigm nígbà tí ó ń sọ̀rọ̀ nípa ìṣàkóso olú ìlú FCT, ètò ìdàgbàsókè rẹ̀ tí wọ́n pè ní Abuja Master Plan àti ojúṣe ilé ìgbìmọ̀ asòfin àgbà National Assembly láti ṣe àbójútó iṣẹ́ l'Abuja. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn àkọsílẹ̀ gbèsè ẹ̀ka ìjọba Debt Management Office DMO ó fi hàn pé àwọn owó yá tí Wike ti gbà fún olú ìlú FCT láàrin oṣù kẹjọ August ọdún 2023 àti oṣù
oṣù kẹta March ọdún 2026 bó tilẹ̀ jẹ́ pé Wike kò tí ì wá sí ilé ìgbìmọ̀ asòfin Senate láti béèrè fún ìfọwọ́sí láti gba irú owó bẹ́ẹ̀. Ó ní òun sọ dájú pé Wike ti ń gba àwọn owó náà tipẹ́ láìsí ìfọwọ́sí ilé ìgbìmọ̀ asòfin National Assembly níbẹ̀. Sẹ́nétọ̀ Kingibe lòun tọrọ àforíjì láti sọ èyí pẹ̀lú gbogbo owó tó yẹ fún Senate èyí tí òun jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀. Ó ní ó yẹ kí àwọn ó mọ̀ sí kí àwọn ó sì máa ṣe àbójútó ohun tí ó fẹ́ lo owó náà fún. Kingibe ló yẹ kí àwọn nílé asòfin ó fọwọ́ sí àwọn owó náà kí Wike ó tó gbà á. Ó wá lóun ti fi ọ̀rọ̀ náà tó àwọn olórí ilé létí pé mínísítà fún olú ìlú FCT ń yá owó láìsí ìmọ̀ sí àwọn níbẹ̀. Ó ní òun ò tí ì fi ìgbà kan rí Wike kó wá sí ilé ìgbìmọ̀ asòfin National Assembly láti béèrè fún ìfọwọ́sí ohunkóhun, ó kàn ń dá sí náà ni. Ó ní FCT committee nìkan ni òun ti máa ń rí Wike tí ó bá wá sí ìpàdé. Ó ní ìpàdé FCT committee ọ̀hún náà lòun sì ti rí gbẹ̀yìn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùmarè yóò sì dára fún yín.